Òrékelẹ́wà ọmọ tèmi ò yẹ so tá a bá sọ̀rọ̀ nípa òrékelẹ́wà àti fine fine bọ̀bọ̀ orí ètò yìí gangan òun ló wà tá a ti máa ń yànnàná ọ̀rọ̀ ìfẹ́ ní gbogbo ìgbà bàbá rólólùfẹ́ wa a ò lè sùn bàbá rólólùfẹ́ wa a lè wo a lè jẹun a lè mu àfi tó bá yẹ pé olólùfẹ́ wa yẹn a ò nífẹ̀ẹ́ dénúdénú ni àmọ́ èmi mọ̀ wípé tá a bá ti nífẹ̀ẹ́ ọkùnrin kan tàbí obìnrin kan dénúdénú á máa gbá yágíyágí lára wa inú wa máa dùn ara máa yá gágá we always want to go out with him always gonna go out with her you want to buy our gift you want to make her happy you want to make him happy that is what love is all about. Yes, so it wasn't why into relationship with Bukiri you ti ma ṣẹlẹ̀ láàrin yín jack and waste time and waste energy. So I need to get somebody that will give you that understanding, that thing to click you on into that journey of love. Newsbuster NGTV, we are here to give you all that you need about love. Mi fẹ́ kọrin lẹ́yìn nítorí oríṣiríṣi kàtà ló ń trend ó affect èmi náà but a máa tẹ̀síwájú náà nìyẹn. So kíkọ́ ní àkòrí ọ̀rọ̀ wa lónìí, what are we talking about? What's that important thing we have to talk about? It has to do with love and all that. So it is divorce. Ìpínyà. Kíkọ́ ní ìpínyà. Ìpínyà ó máa wáyé láàrin ọkọ àtìyàwó. Ìpínyà máa wáyé láàrin boyfriend náà àti girlfriend. Ìpínyà máa wáyé láàrin àwọn tẹ́pọ̀ kan ń bára wọn wọléwọ̀de. Ìpínyà boyfriend and girlfriend ni pé I'm not doing again yẹn ti lọ náà nìyẹn. Ìpínyà wọléwọ̀de marry mi mọ́ mi ò rí ẹ mọ́ yẹn ti lọ nìyẹn. Àmọ́ ìpínyà tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ò ní ìpínyà tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó àwọn tó fẹ́ra wọn délé tó ṣe kí náà sí ń pè tó ṣe tó mú ṣu tó mọ́kà tó mú gbogbo ẹ̀ tó máa ní mo fẹ́ ní ṣu lọ́kà àwọn ilé ìgangan là ń sọ ìpínyà ìgbéyàwó. Ǹjẹ́ ó ti ẹ̀dá kí ìpínyà wà nínú ìgbéyàwó? Ǹjẹ́ ó ti ẹ̀dá kí ìpínyà wà nínú ìgbéyàwó? Kí ni side effect ti ìpínyà tó bá wà nínú ìgbéyàwó? Ẹ wò tẹ́ bá ń gbà wọn side effect ẹ máa rí pé ó kàn mí lóminú. So ẹ̀yin tí a bá ti fẹ́ máa gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ stop torí pé kí ni mo máa ń sọ ní gbogbo gbà in all marriages the only thing that could make you leave a man is violence. Bí atọ́kùnrin yẹn bá nù ẹ̀ àmọ́ yóò obìnrin tọkùnrin gan náà tó sì tún tẹ̀lé mọ́ bẹ́ẹ̀ pé bíbá ẹni máa jókòó sísẹ̀ àwọn ọmọ mi gbogbo ló fẹ́ kí n bá wọn lọ ìbò bá lè fẹ́ káwọn ọmọ mi ṣe ṣoríire mo fẹ́ káwọn ọmọ mi máa tàràkà kiri no mo jókòó síbẹ̀ à ń bèlè tàṣe pé kò nà yóò kàn fún yín ní oríṣiríṣi attitude àwọn attitude bí dẹ́wà tó kó máa ń pa obìnrin lẹ́kùn tó máa ṣe wọ́n pọ̀ jáǹtì rẹ̀ àmọ́ let me tell you something I'll still keep saying it if he's not beating you then then divorce is not the next thing. If he's not giving you violence, if he's not beating you, divorce is definitely not the next option. But púpọ̀ nínú àwọn tó ń stand sọ yìí àwọn mi ò tẹ̀ kí ń gbọ̀nà kọ́ ti lọ tóbìnrin bá fẹ́ kúrò lé ọkọ báyìí kí á mọ́sá wéréwéré kí á mọ́sá ó ti kúrò láì tiẹ̀ wẹ̀yìn wò. Èyí tó bá tún ní àǹfààní láti gbọ́mọ lọ náà the same thing náà ni. Now if a father is not with the child or a mother is not with the child it has a whole lot of bad impact on them. Ọmọ máa ṣe nǹkan tó wù wọ́n torí pé kí ni ìyá nìkan ló lè bá sọ̀rọ̀ kò sí bàbá ń bẹ̀ torí bàbá nìkan ló lè bá sọ̀rọ̀ kò sí ìyá ń bẹ̀ but ọmọ máa sọ pé tí ọkọ àti ìyàwó tó bá jọ dẹnu pọ̀ bá ọmọ wí ọmọ máa ń tètè gbọ́ràn ju kí ìyá nìkan kó dá sọ̀rọ̀ àbí kí bàbá nìkan kó dá sọ̀rọ̀ lọ. Mo mọ̀ pé àwọn abiyamọ tó tọ́ wọn lé àwọn single mom tó pé wọ́n dá tọ́ ọmọ ṣoríire fine but ẹ ká sì wò dáadáa hazard wípé bàbá àti màmá kò sí pẹ̀lú ọmọ ó máa ń fa oríṣiríṣi wàhálà. Èyí tẹ́mi mọ̀ nípa ẹ̀ òun ni wípé kí obìnrin kó dàgbà ibi tó ti ń dàgbà ó ti pé bàbá ònìkan lòun dágbé pẹ̀lú bàbá ònìkan lòun dágbé pẹ̀lú kò ní bá wípé èèyàn kan tọ́jú ara èèyàn bẹ́jẹ̀ bá yọ lára èèyàn time tẹ́jẹ̀ máa yọ puberty this one that one kò mọ́ ẹnu kó máa rùn ni torí ó ń gbé pẹ̀lú bàbá so she doesn't know anything about puberty she doesn't know how to clean herself up when she's menstruating. You see the side effects on the child, on the girl child. At the end of the day ó ń rùn nínú school ó ń rùn pa ó ń rùn ara ẹ̀ ń dẹ̀tì kò mọ bó ṣe ń tọ́jú ara rẹ̀ tíṣà ló nílò láti pe bàbá ẹ̀ pé báyìí lọ́mọ ṣe ń ṣe kí bàbá ẹ̀ tó ní òun ti gbàgbé kíníkan àmọ́ pé ìyá wà pẹ̀lú ọmọ yẹn gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ ní kété tí wọ́n bá ti rí pé òun ti bẹ̀rẹ̀ puberty òun ti bẹ̀rẹ̀ menstruation ìyá máa ti tọ́ sọ́nà báyìí ni o báyìí ló ṣe máa clean ara ẹ̀ wàá ro sanitary pack o wàá ṣeré wàá ṣe yẹn. ọmọbìnrin tó tún wà pẹ̀lú bàbá mi máa tún bọ́ ọmọbìnrin mi sùn títí tó máa fi lóyún torí bá mẹ́wù sí ń bẹ̀
àmọ́ cases tàbá wo àwọn ìrírí ayé àwọn oríṣiríṣi ohun tó jáde lórí social media táwọn èèyàn wò ẹ máa rí wípé bàbá mi torí ìyá ọmọ yẹn ò sí around ó ń bá ọmọ yẹn sùn ìmí tá tún máa gbọ́ àtẹ̀tí bímọ méjì fún bàbá tẹ́ pé wọ́n ní mọ̀ pé ọmọ yẹn wọ́n move away kúrò níbi tí wọ́n ti mọ̀ wọ́n wọ́n wá lọ sí bàbá yẹn ó mú lọ sí ìlú Abẹ́òkúta tí everybody ò tiẹ̀ mọ̀ bóyá ọmọ ẹ̀ nìkan ló mọ̀ pé ó bàbá òun ni kò dẹ̀ lè sọ fẹ́ everybody wọ́n wá ń gbé bí ọkọ àtìyàwó ó tún bímọ méjì fún bàbá ẹ̀ kàyéfì ńlá kí èèyàn kan mọ̀ pé kò sí ni ọba bí Ọlọ́run kò sí ní bákan èèyàn kan tó ṣàmọ̀ wọ́n ṣàkọjá pé bàbá lágbájá ìbílẹ̀ wá sí olè Abẹ́òkúta la wà kíníkan ní kété tó ń sọ̀rọ̀ kò mọ̀ pọ́mọ yẹn máa jáde bákan mọ̀ pọ́ máa jáde láti fún signal ọmọ ẹ wá jáde báwo ni iye ńkọ́ kíníkan bẹ́ẹ̀ làwọn ará àdúgbò ṣe mọ̀ pé ọmọ ni ó jẹ́ sí bàbá yìí bá ṣe ṣe tún nìyẹn wọ́n ní kí ajọ́ ẹ̀ báyìí alẹ́ ẹ̀jọ́ ẹ̀ máa ti kúrò so they keep moving from one place to the other I don't know what's wrong with the man now it's because the woman left the child tó lọ yẹ kí màmá yẹn kó máa ṣe anyhow sí ọmọ yẹn tọ́ba tó wá ń sọ̀rọ̀ nípa ọmọ tó tún gbé pẹ̀lú bàbá obìnrin pàápàá tó tún lọ ṣe kí ni tó tún lọ ń fagbó obìnrin mi á fagbó aṣọ oríṣiríṣi torí kò ní ìbáwí látọwọ́ ìyá bàbá nìkan ló ní ìmí à lóyún out of wedlock after tó bá ti rí pé bàbá yẹn ò sí ilé òun nìkan lòun wà lé á lọ lóyún á ṣẹ́yún mí à bá bẹ̀ lọ abádìka tún wo tọkùnrin náà ìyẹn lè lọ máa fagbó kiri ìyẹn lọ máa ṣe àṣemáṣe because they do not have that motherly and fatherly care together pé bàbá ń bọ́ ọmọ wí ìyá náà ń bọ́ ọmọ wí wọ́n dẹ̀ jọ ń gbé kò sí gbogbo yẹn bẹ́ẹ̀ so ayé wọn náà ń wù ayé wọn náà live I live anywhere I like I do the things that I do who is with me who is going to advise me who is going to monitor me nobody is monitoring me I'm on my own wọ́n máa ń dìtàmì gan máa ń dinú gan wọ́n máa ń dinú gan pé by the time that the parents realize what they have done oríṣiríṣi ìjàmbá máa ti ṣẹlẹ̀ so many things would have gone wrong so why are we doing this why are we leaving our kids why are we divorcing why are we leaving our kids just like that now obìnrin náà nísìnyí ta ló máa jẹ ìyá ìjọ obìnrin máa jẹ ìyá ìjọ táwọn ọmọ bá jẹ ìyàkuyà táwọn ọmọ bá lọ ṣe bí ọmọ bá mo ní bí ọba tó máa ṣe bí ọmọ tí kò níran àwọn náà máa jẹ ìyá ẹ last so it has bad impact on children 80% of the children that are from divorced homes they are very very bad they don't live a good life 80% àfi tó pé wọ́n ti ṣe ń dàgbà ọlọ́wà ṣe kí ni ó gbàkóso ó tún lè ayé wọn ṣe but things must have really gone bad I have a very close family too that this has happened to and it is so sad right now as in extremely sad right now the mama yẹn ó fi wọ́n lẹ̀ pẹ̀lú bàbá nìkan ló wá ń dá tọ́jú wọn àsẹ̀yìnbọ̀ at 13 ó máa lọ sókè lọ máa bá ọmọ landlord sùn at 13 lọmọ landlord yẹn ti ń bá sùn landlord yẹn máa ń pe bàbá ẹ̀ all the time pé I won't take this this is getting too much ọmọ yìí máa ń wá sókè ọmọ kékeré yìí at the end of the day ó lé àwọn parents ẹ̀ kúrò nínú ilé yẹn gbà tó lé lọ tẹ́pọ̀ máa ń bọ́ ọmọ ẹ̀ sùn lókè ó lé lọ wọ́n tún move into another compound ọmọ ẹ̀ ti wà addicted to sex ó ní láti lọ bá another guy again àwọn yẹn tí wọ́n máa kí gbé pé tó bá lóyún kò ṣẹjọ́ wa ó àti lélẹ́lẹ́ ẹ̀ bọ́mọ yín wí ní kíníkan ìfúnjájá ẹ̀jẹ̀ àbí ajá jẹ́ kíníkan ẹ̀ ní oríṣiríṣi ọmọ ẹ̀ bó ṣe ń grow now she's olórí àwọn olóṣò and now mi ì lè sọ ọkọ tó ṣẹlẹ̀ sísìn because she's gone ó ti wà used bí kò dàbí normal woman being mọ́. So let us just be careful of what we do. Tá bá fẹ́ kúrò obìnrin mi máa ní tó bá fẹ́ kúrò máa kúrò pẹ̀lú àwọn ọmọ òun ẹ jẹ́ kí bàbá wọn kó tiẹ̀ repent or maybe find a way to solve it kẹjọ wà papọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ lè dá ṣe o tẹ́ bá lè dá ṣe Ọlọ́run máa fún yín ṣe bọ̀ títí obìnrin náà ni máa ṣì báwí jù tá bá ń kúrò lé ọkọ gan tá bá pé òkè ó lé kókó tó bẹ̀ ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa dání má fi wọ́n lẹ̀ pẹ̀lú anybody tá bá dẹ̀ ti ṣe wà pẹ̀lú wa ẹ jẹ́ ká make sure pé àtọ́jú wọn dáadáa alright obìnrin tó bá kúrò nílé ọkọ tó fi ọkọ lẹ̀ yálà pé bóyá ó ń jìyà ni o àbí yálà pé ó ní reason láti filẹ̀ ẹ bá dẹ̀ ṣe gbàgbé pé ẹ máa fèsì this fact the fact that people will not respect you as such people will not respect you as such ọmọ ní ṣé wà ní ọkọ ni ọmọ àti ẹ̀fín búyàn ní pàápàá ní ilẹ̀ Nàìjíríà tí a wà yìí ọmọ àfi búyàn dáadáa ọmọ ní ṣé wà ní ọkọ ní tí ò wà ní ọkọ tó fẹ́ respect and okay this happens all the time obìnrin tó bá fọkọ lẹ̀ lọ́bọ̀kọ̀ mi eléyìí tí ẹ máa ń ṣẹlẹ̀ dáadáa àti tó bá pé ọkọ tuntun tẹ lọ fẹ́ ó fẹ́ yín ní iṣu lọ́kà èyí tí ó bá ti fẹ́ yín ní iṣu lọ́kà ó máa wúrò lọ́kùn ẹ̀ pé ẹ̀yin tẹ́ fi ọkọ yín number one lẹ̀ definitely ẹ máa ṣe fi òun náà lẹ̀ somehow pé oníranù nìyí
That's why they don't respect married women. I mean, sorry, women that left their homes. They don't respect them. They disrespect them a lot. There are so many things that way we tell about ó ní bó ṣe máa bá married woman tó wà ní ọkọ sọ̀rọ̀ ó dẹ̀ ní bó ṣe máa bẹ́yìn sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ yín torí ọmọ ní kí la fẹ́ rí lè sọ eléyìí ò wà ní ọkọ àbí tẹ́ bá hùwà kan tó ṣe kí ní pé ẹ̀kan wà wà nígbà tí ò sí ilé ọkọ wọn ń pẹ́ fi búyàn gbà tó ò sí ilé ọkọ gbà tó ò nírú mi lọ́kọ gbà tó ò lọ́kọ you know so ẹ ready láti gba ìwọ̀sí ẹ sára ẹ má yẹ kó dùn yín rárá because àwọn èèyàn fi pé tẹ́ bá ti kúrò nílé ọkọ oníranù oníṣìnà pọ́nbélé ni èèyàn yẹn pàápàá tó bá ti rí pé kò ti ṣí another side of face tó bá ti pé kò tí ì sí nílé ọkọ mi ọmọ máa ta oríṣiríṣi ẹ̀rọ̀fọ̀ sí lára wọ́n á pè single mother wọ́n á pè lólóṣù kó sì ẹ̀ má ṣiṣẹ́ báǹkì gan wá ní ẹ̀ ń fẹ́ gbọ́n tán wà báǹkì ni ó mọ̀ kó lé ọkọ ni ẹ máa expect ìyẹn ẹ jẹ̀ máa gbà á mọ́ra ẹ má fi ṣe ìjà rárá you be very very less valuable but I'm still saying all this I think it's still in the olden days that all these things happen like less valuable these days àwọn tí wọ́n fọkàn wọn lẹ̀ tán dágbé wọ́n live very very well they don't even look at anybody's faces they live their life only when they take good care of their children when they take good care of their children they are superb they are the best yes so you left your husband for that massacre for only violating you beating you left him you took your kids along and you took care of your kids well taking care of them well ẹ ti win already àfi tẹ́ bá ṣe dáadáa lókù ẹ ti win already so all these you are not valuable you are this you are that just be ready to accept them and don't let it affect you yes so ẹni tó bá kúrò ní ọkọ tó wà divorced ó máa ń wà rejected and abused so tẹ́ bá ti kúrò níbẹ̀ one of those as that non were rejected and might feel abused. Let me tell you how you feel abused. Only when you want to be abused. Ma, sexy mommy, fine girl. Only when you want to be abused. How do you get abused yourself? Now, due to violence and beating and all that, ẹ wá lọ. Ẹ má tí gba ọkùnrin kankan láyè. Ní kí ẹ tẹ́tẹ́ bá òpè gba ọkùnrin mi láyè, ó dàbí another new face. Àfi pé bóyá ẹ̀yin kan fẹ́ ṣèrànù. That's why you see some women talk about I want seal up forever. You meet another relationship in 5 years time or probably in 6 years time. They don't want to have anything to do with anybody. They just want to focus on their life and move on. That's what they do basically. Now you allow a man into your life. Yet promise and that is it. They'll promise you heaven and earth. They'll say they are going to be a good man to you. They are going to be a good husband to you. They will marry you in issue locker. It's a lie. Some of them are, in fact, 95.9 of them are lying. So Tabatawa saw only 95.9. Yes, so if there's any calculation like that. Alongside Omar Fiile. Now, Ofiile, no, I'm not gonna have any affair again. I'm not doing any more. Me shame me le bokuri kankan mo me o mi se lo bokuri kankan mi fe any affair pẹ̀lú ọkùnrin kankan. Another one will still come. You are beautiful. You are beautiful, you are fine, you're pretty. Hello, me go to be better could have to be anything. So I want you believe. Another one is here. I have 3 kids. So man, you don't even look it. I'll take care of you. You're not to share to law. By the time you see it, you allow them. Married maybe 25 men want to share. Now I want to let it dash already. It's a diashewo already. And them where your corner low up on the So our advice, single mom, yes, that left their husband through divorce to what? Stay away from being abused by men. And that's the only way you can stay away is don't even rush into another relationship. Akwakoto junkie je baje obìnrin mi wá tó jẹ́ pé bó ṣe fi ní ọkọ le báyìí ó gbárùkù ti ọmọ ẹ̀ ní fún good 6-7 years kó tó wá rí another person tó rọra ṣègbéyàwó fún wọn in fact ìgbéyàwó tí ò ṣe rí tí ò tiẹ̀ ṣe pẹ̀lú first one yẹn ìgbéyàwó alárinrin tí wọ́n ṣe táyé gbọ́ tí ọ̀run wọn tí gbogbo ẹ̀dẹ̀ ṣe kiri tó wà very 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 okay. So you being abused is in your hands. If you want to be abused, it's in your hands. If you don't want to be abused, it's still in your hands. Yes, so avoid falling in love. Avoid falling in love. Falling in love could put you in so many troubles. So many troubles. Now, àwọn ìyàwó ilé náà say wọ́n ti step up, wọ́n ti gunty, wọ́n ti gallant. Somebody wí pé obìnrin kan ta fèlèfèlè níwájú ọkọ wọn báyìí. Oríṣiríṣi ara ni wọ́n máa ń dá. Oríṣiríṣi ara ni wọ́n máa ń dá. Ìmí máa lo oògùn. Amọ̀yẹmọ̀yẹmọ̀ gbogbo ẹ̀wọ̀n fíìmù tẹ̀ ń wò yìí tẹ̀yìn èèyàn yìí wo yẹrù pé bóyá wọ́n ń joke ni wọ́n ń joke o. Some of them are real. Ìyàwó lè mí the next thing nígbà tó bá ti di pé obìnrin kan fall in love pẹ̀lú ọkọ òun ta tọkọ ẹ̀rẹ́ lè tó ràn yẹn fún wá ṣe oríṣiríṣi nǹkan pé kó ya wèrè. Hello, obìnrin mi wẹ̀ lè ṣe kó ya wèrè obìnrin mi lè ṣe pé kó gbàgbé obìnrin yẹn immediately. Yes
mi fẹ́ bo orúkọ bo celebrity mo fẹ́ fi bo ní àṣẹ. I don't want to mention the celebrity's name, but somebody told me that celebrity, his wife, wípé tí celebrity yẹn ọkùnrin ni tó bá fi lè toast obìnrin kankan ní party, ìlú mọ̀ká ni máyọ̀ tó bá toast obìnrin kankan ní party tóbìnrin yẹn dẹ̀ gbà ìjọ́ kejì báyìí kò ní rántí obìnrin yẹn mọ́. Yes, iṣẹ́ ni iṣẹ́ náà ẹ mọ̀ pa àwọn Yorùbá náà iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ náà ṣe débẹ̀. So I'm just wondering that okay my master, I like you are beautiful, wow I want to date you, blah 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 blah, and then second day he will not call you again. You be like àbí tó kọ́ pé ẹ tẹ̀ ti bára yín ṣe nǹkan àbí ẹ ti ní anything obìnrin yẹn ti lọ nìyẹn o. So second day báyìí even if you call he will not remember you again. He will not remember you again. Pé ó ti ẹ̀ bó ti mọ̀ mi ìrántí akọ́mọ̀sọ mi ìrántí cause iṣẹ́ tí wọ́n ti ṣe dé ibẹ̀ nìyẹn. So let us be careful. By the time you fall in love with another person's husband, it's a big trouble for you. Obìnrin mi máa tún track obìnrin yẹn ó máa ṣe léṣe ó máa ṣe àwọn ọmọ ẹ̀ léṣe. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. You are leaving your husband's house. You are leaving to take care of yourself and your children, not to even think about a man or fall in love. Now you could be losing focus. Yes. By the time tẹ́ bá kúrò lé ọkọ yín tẹ́ determine láti kúrò pé ẹ fẹ́ kú torí violence, one violence or the other, now you be losing focus at work, losing focus in every way because another man will not take care of your children for you. Àfi tó bá jẹ́ pé ó ti fẹ́ yín ní ṣù lọ́kà àbí ó ti love yín dáadáa ni. So ó possible pé ṣe fi ọkọ yín ẹlẹ́ẹ̀ kò bá yín dá sí bùkátà àwọn ọmọ kankan mọ́ because ọkọ mi máa ní I'm not leaving my wife. My wife is the one that left me. So she has left, I think she has enough money to take care of the children. Now, with all this bukata on you, Mama Jackie, lose focus. Please don't lose focus. Please do not lose focus. Just focus on those kids and focus on your job. So one thing is a job. Anytime I come crew, every tangible lati okay, I am living and I'm living for good. I think I can, take care of these children. So don't lose focus and don't think. Thinking could lead to depression. Yes, it could lead to depression. Okada be moving on ni Okonjo-Iweala last okuro le oko olole fomole oko àwọn ọmọ dání ó wá wà nílé ìrònú ni wọ́n máa ronú ni because you know you are on your own now, you are in your own world. Àárọ̀ ìwọ ló máa bọ́ wọn sọ, ìwọ ló máa bọ́ alẹ́, ìwọ ló máa sọ school fees, ìwọ ló máa sọ ilé, ó máa sọ aṣọ gbogbo ẹ̀ ó máa sọ. So wọ́n máa jẹ́ kí ìrònú máa wọnú ayé, wọ́n máa fún ẹ ní depression. Now please, you have to probably make some phone calls, call your mom, your dad, or your sisters, or anyone you think is around you to always come and check up on you so that you'll be fine. Kò sí obìnrin kankan ní ayé ìtínú ẹ̀ dùn láti kúrò nílé ọkọ. Kò sí obìnrin kankan ní ayé ìtí ò fẹ́ ní adé orí. Ìyẹn ni màá sọ fún yín for sure. Now let me tell you something. All those celebrities that you see, break up today, break up tomorrow. Break up today, break up tomorrow. Inú wọn ò dùn sí, some sleep alone and wake up alone, they are not happy. Some they have big men, rich men, sugar daddies that give them money, that take good care of themselves, that buy them houses, buy them cars, buy them clothes, take them to Dubai, take them for shopping and all that. But I tell you, àwọn náà máa ń fẹ́ káwọn náà wà nílé ọkọ tó pé àwọn ọmọ máa sùn máa jí pẹ̀lú ọkọ, living a normal life. Lẹ́ẹ̀ máa fi ní wọn tán ẹlòmíì ó máa snatch ọkọ lọ́kọ finally tó pé a máa sùn ọ̀dọ̀ ẹ̀ á gbé ilé ẹ̀ láì ṣe wedding wọ́n á jọ máa sùn wọ́n á jọ máa jí. Tí wọ́n jọ máa sùn, tí wọ́n jọ máa jí because nǹkan tó fẹ́ nìyẹn pé kóun máa sùn tóun bá jí lóru báyìí kóun rí ọkọ òun ní ẹ̀gbẹ́ òun. So gbogbo sugar daddy fún wọn lélẹ̀, sugar daddy fún yàn nìyẹn, ó ra mọ́tò fún wọn, ó ra ilé fún wọn. Sugar daddy tó ń sọ yẹn wà nílé pẹ̀lú pẹ̀lú ìyàwó tiwọn tí ìyàwó wà pẹ̀lú tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí, but they feel they want to live responsibly. So if you see them dancing, they buy me nínú wọn ò dùn. Ẹ̀yin náà mama actress jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ló gbọ́kọ̀ lọ́kọ ni ó dẹ̀ ń dájọ́ pẹ̀lú ọkọ yẹn wọ́n dẹ̀ jọ ń sún ọdọ̀ jọ ń jí nǹkan tó fẹ́ nìyẹn ó dẹ̀ make sure pé wọ́n achieve ẹ̀ òun fẹ́ máa lọ́pọ̀ àná pé kí bàbá aláyè kan máa ra anything fóun òun fẹ́ máa jí pẹ̀lú ọkùnrin kí wọ́n máa sùn pẹ̀lú ọkùnrin. So please do not let depression take over. So with all that that I said, I'm sure that you're learning step by step. Okay, so do not trust men. Àwọn ọkùnrin tẹ́ rí níta ẹ̀ ń sìn ẹ má trust wọn. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, don't fall in love, don't trust them. Tó bá ti sọ èyí tó fẹ́ sọ tán èyí tó bá help yín ni ẹlòmíì ẹ jẹ́ kó help yín títí wọ́n yí ẹ̀ kẹ́tẹ̀ tó ó sọ pé ẹ open anything fún. Tẹ́ bá rí pé ó serious ó pester tó bá pester ó bí pé ó ready láti gbé bùkátà yín nìyẹn. So let him do it.
and because desire open up for no tó ti ń gbọ́ bùkátà obìnrin máa ní àwọn tó ti ń gbọ́ bùkátà mi àbúṣe fine but ẹ sì jẹ́ kó ní time díẹ̀ kó tó ṣe kí ni kó tó bá ń ṣe ẹ̀ ń tẹ̀ because ọkùnrin míì tó ń gbọ́ bùkátà tó ń ṣe gbogbo ẹ̀ ó ní rí sí ó kàn fẹ́ jẹ tó máa jẹ lẹ́yìn ó máa kálẹ̀. So let us be careful, and all your dreams that you want your dream to come into reality, please let it come into reality. Without a man, our dreams can come true. Without a man, I repeat, your dream can come true. So ẹ má jẹ́ kí ọkùnrin kan feel pé torí ẹ̀ sí pẹ̀lú ọmọ àwọn dreams yẹn àti aspirations yìí ó máa lọ. Now is the time tẹ́tí fílẹ̀ yẹn tó ti ẹ̀ mọ̀ tẹ́tí fílẹ̀ yẹn due to all the stress he put you through. Now is the time for you to wake up and step up with your life. Where hey, nǹkan tí mo fẹ́ dà yìí láti jọ́ opportunity ni fún mi. So that all over in the nearest future, and wow, kò ní lè sọ ẹ̀mọ̀ kọkùnrin ọmọ tètè ọ̀hún tètè ojú mama tí wọ́n bákan máa ní wow. So Desola, she became what she wanted to be after she left me. Yes, without you, I can be what I want to be. Without you, I can take care of my kids and still be that bank manager and still be that pretty girl and still be that, big personality that I've always wanted to be. So, ẹ má kí o dream nítorí pé ẹ sì lé ọkọ. Ẹ má jẹ́ kí failure kó wọ inú ayé yín. Now, you can't hide from this. Get ready for family disgrace. Yeah, get ready for family disgrace torí pé kí ni tẹ́ bá ní functions nínú family yín wá tàbá yín o normal kò dẹ̀ kọ́ ayé yes o kò kọ́ ayé kò kọ́ ayé o so wọ́n máa enter yín dáadáa tẹ́ bá lọ fún gbogbo àwọn family parties and family occasions wọ́n máa enter yín one way or the other because ibi tẹ́ ti ń gbómi ibi tẹ́ ti ń fata sí ibi tẹ́ ti ń fepo sí ibi tẹ́ ti ń serve tẹ́ bá ra ṣe mistake ọmọ àfikún ìgbà tí ò sí ilé ọkọ bóyá ọkọ ẹlòmíì wà láround bóyá ọkọ ọmọ ẹ̀gbọ́n yìí wà láround ẹ wá fẹ́ gbóúnjẹ fún bóyá kíní kan ṣàsté ní abọ́ yẹn wọ́n á nígbà tí ò sí ilé ọkọ pápá wà nílé ọkọ ní ṣe bá ti mọ̀ pé ìdẹ̀tí wà bí abọ́ tó máa nù wọ́n lè sọ ọkọ yìí lójú Yorùbá no time to check time wọ́n á ní ò sí ilé ọkọ ní tí wọ́n wà nílé ọkọ ṣé yẹ kó jẹ́ kí kíní kan kó ṣẹlẹ̀ sí kíní kan ẹ ṣe kó ta bàbí báyìí kíní kan so family functions can make you even want to cry with all the things that they do all the time they can make you want to cry. So ẹ má rò yẹn ibi tẹ́yìn ń lọ ibẹ̀ ni kẹ́ focus on. Mo máa ń sọ ní gbogbo gbà mọ́tò tó ń rìn lọ́nà òjò máa pa ẹrọ̀fọ̀ ó wá splash lórí mọ́tò ṣe rí mọ́tò kò dúró pé òkè torí mọ́tò wà nínú ẹrọ̀fọ̀ jàgàjàgà bó ti ṣe ń lọ ó wá ń ṣe jẹgẹjẹgẹjẹgẹ ẹrọ̀fọ̀ wá jábọ́ sínú ẹrọ̀fọ̀ pa ẹ wá rí pé mọ́tò park ó ra wa nu mọ́tò yẹn látòkèrè ó lọ fọ́ látò ó ti wá move on no ó máa dé destination ibi tó ń lọ gangan ló ń wò ó máa dé destination ẹ̀ tán kó tó rò pé okay so this car is even dirty láti fọ́ so focus on your destination go and focus on your destination do not let anybody bring you down family function tẹ́ bá lè lọ ẹ lọ I have a friend like that. She's not with her husband anymore. And all the time, trolls. Only the last family function, tó bá lọ báyìí, ọmọ abú òun kíríkan ṣé wà ní marry money ẹ̀ ó bá ti ń dàgbà sí i. Tí bàbá wọn kìíní bá lóun ṣe mọ́, wà á dẹ̀ move on. Ẹni tá dẹ̀ ń sọ ikú ráyè, just a job. So only family occasions tó bá rí pé ó make sense tẹ́ pé àwọn uncle tó make sense wà bẹ́ẹ̀ ló máa lọ tó bá rí pé àwọn ṣàkúṣàkú uncle kan ló wà bẹ́ẹ̀ ó láwọn uncle yẹn ò ní dé bẹ́ẹ̀ so live your life family functions that you feel that they are going to throw trolls at you please don't go because they are going to add to your failure and they are going to add to your problems. Now, you're going to face some big, huge financial challenges. But amidst all this, yes, that should be the author and finisher of your faith, mama. Ẹ nílò láti ní Ọlọ́run torí pé kí ni Ọlọ́run nìkan ló lè gbé yín ró. Financial challenges will come because ẹrù èèyàn méjì òun nìkan lè kàn dágbé. Ẹrù èèyàn méjì ó ti di tìyín nìyẹn ilẹ̀ ń dáfà lẹ̀ ń dá san school fees lẹ̀ ń ṣe dádì lẹ̀ ń ṣe mọ́mì lẹ̀ ń lọ PTA meeting lẹ̀ ń ra oúnjẹ sílé lẹ̀ ń keep it clean fún àwọn yìí lẹ̀ ń ra uniform ra everything so financial challenges will come. Get ready for that and only the strong women will pass through all that. So it could give you health issues. Yes, living a man could just bring out one health issue that has been hiding somewhere. But you know, normally I am tètè njani, o ma tètè ní BP torí a máa ronú pé báwo ló fẹ́ move on pẹ̀lú life òun. So oríṣiríṣi health issues wọ́n máa jáde lọ́lọ́kan òjọ̀kan. So ẹ má jẹ́ kí yẹn já yín kulẹ̀. Take good care of your health. I have a woman that left her husband. She's diabetic and she has BP also, but she's managing the both
by going to work every day. She focused on her job. She's getting a 250k. She put gbàtó rí pé òun kúrò nílé ọkọ gbàtó wà nílé ọkọ private school ló fún àwọn ọmọ sí tó lọ́jọ́ ń sanwó ni gbàtó dẹ̀ rí pé ó ti fẹ́ ṣe bákan ó rẹ̀ ra ṣe kí ni kó àwọn ọmọ sí public school ó fi last child ẹ̀ ó fi sí private school wọ́n dẹ̀ live life wọn ó dẹ̀ gbálé síbi ẹ̀gbẹ́ school wọn so that she can be going for PTA meetings and all that and she closes around 4. She's living an healthy life and then ó gbálé sẹ́gbẹ́ school àti ẹ̀gbẹ́ hospital rẹ̀ so you know the check ó ń check ara rẹ̀ ó ń rí àwọn ọmọ ẹ̀ ó balance life ẹ̀ kò ráyè ọkùnrin kankan. You know, so let it just be like that. Let's take care of our health issues. Do not let our separation lead to health issues. It is very, very bad because they're back cool and we're for sure. There's no family that is ready to take care of your kids for you. Only you can take good care of your kids. So let's get ready for all that. Get ready for what Timothy saw you. Ọlọ́run dẹ̀ máa ṣe kíni ó máa put you through just to make you strong. Yes. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi Funky Ọmọlẹ̀ tó gbáàsì. Mo rò pé gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ti sọ lónìí nípa separation from your husband, divorce, and you know the side effects that you need to work on so that it will not affect you. I hope you enjoyed it. Ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé wa lórí Newsbuster NG TV on Facebook, Newsbuster NG TV on Twitter, and on all platforms. Àwa ní newsbusterng.com lórí website wa. Ní tèmi o àti Yusuf Olúbùsọ̀lá ká fi gbóhùn tó dùn ká fi tẹ̀léra wa nígbà mìíràn ire o.